Àtúntò tó lágbára máa wáyé ní Báńkì Àpapọ̀ ilé wa, Tinubu ló sọ bẹ́ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè yìí, Bọ́lá Ahmed Tinubu, ti ní àtúntò tó lágbára máa wáyé ní Báńkì Àpapọ̀ ilé wa tí wọn yóò sì tún ṣe ìgbéléwọ̀n àti àgbéyẹ̀wò iye àwọn òṣìṣẹ́ ìjọba tó ń gbowó oṣù lọ́wọ́ ìjọba àpapọ̀. Ó ṣàfikún rẹ̀ pé ìjọba òun yóò ṣàmójútó àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ètò ìṣúná orílẹ̀-èdè yìí kí àwọn olókoòwò láti òkè òkun lè nífẹ̀ẹ́ láti bá wa dòwò pọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìkéde Àjúrì Ngelale fi léde ni ààrẹ ti ṣíṣọ lójú ọ̀rọ̀ náà lásìkò tó ń ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Báńkì Àgbáyé Hajj Banga lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 4 oṣù kẹjọ ọdún yìí nílé ìjọba l'Àbújá. Àyẹ̀wò tó nípọn ń lọ lọ́wọ́ ní Báńkì Àpapọ̀ ilé wa tí àtúntò gidi sì máa bá ẹ̀ka náà. Bákan náà ni a máa ṣàgbéyẹ̀wò àwọn òṣìṣẹ́ ìjọba tí à ń sanwó fún. Mi ò tilẹ̀ fibì kan gba iye òǹkà àwọn òṣìṣẹ́ tí mò ń wò yẹn gbọ́. Ohun tí mo ti ní ìrírí rẹ̀ ni lẹ́ka òṣìṣẹ́ nípínlẹ̀ nígbà kan. A ní láti mọ iye àwọn òṣìṣẹ́ tó ṣì wà lẹ́nu iṣẹ́ tí a sì ń sanwó fún. Àtúntò tí à ń ṣe yìí yóò lè jẹ́ kí ètò ṣíṣe okòòwò fún ọmọ Nàìjíríà lè wáyé nírọ̀rùn. Bákan náà ni pé gbogbo ibi tí kùdìẹ̀kudiẹ wà nínú ètò ìṣúná wa ni àtúnṣe máa dé bá. A kò ní ṣàìdá àwọn ènìyàn wa lẹ́kọ̀ọ́ lórí ìlànà tí a fẹ́ gbà ṣiṣẹ́, ohun tí yóò nira ni ṣùgbọ́n a máa ṣe é. Tinubu tún lo àsìkò náà láti rọ àjọ Báńkì Àgbáyé láti kún ìjọba rẹ̀ lọ́wọ́ láti lè borí àwọn ìpèníjà tí àwọn mẹ̀kúnnù ń kojú báyìí látàrí bí wọ́n ṣe yọ owó ìrànwọ́ epo bẹntiróòlù. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bí àwọn ọmọ Nàìjíríà ṣe jẹ́ ọlọ́pọlọ pípé sí àti olóye ẹ̀dá, ó rọ ikọ̀ Bretton Woods láti rí orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára orílẹ̀-èdè tó láàmìlaka tí kìí ṣe èyí tó ṣẹ̀ṣẹ̀ ń rákòrò láti dìde. Orílẹ̀-èdè wa jẹ́ èyí tó lajú dáadáa tí a sì kàwé púpọ̀. Gbogbo ọ̀nà là ń gbà láti yàgò fún wàhálà. Ìfọwọ́sowọ́pọ̀ yín yóò jọ mú ìlọsíwájú bá gbogbo wa. Bákan náà ló tún sọ̀rọ̀ lórí gbogbo àwọn ìgbésẹ̀ tó ń gbé láti kojú ọ̀kan òjọ̀kan ìpèníjà tó ń kojú ètò ìṣèjọba rẹ̀ bíi owó ilẹ̀ wa sí tòkè òkun tó ti gbẹnu sókè, ọ̀wọ́n gógó owó ọjà, yíyọ kúrò owó ìrànwọ́ epo bẹntiróòlù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.